Bàbá mo fẹ́ torí pé ìtawá bá yín àwọn nǹkan kan tí ò bá yé àwọn ará ilé tí ò yá wa náà la fẹ́ kí ẹ ṣàlàyé fún wa ní ìtẹ̀sí wà láyé tẹ̀ wà láyé ìsà. À ń gbọ́ pé ẹgbẹ́ Inter-Reformer tó jẹ́ bẹ́ẹ̀ bàbá Commander Ebenezer Obey ẹ̀yin ni ẹ dálẹ̀. Mo fẹ́ kẹ́ bá wa yànnà náà bó ṣe rí sà àti pé níbo ni ẹ̀yin àti Chief Commander Ebenezer Obey ti tẹ́tí pàdé. Ìbéèrè méjì mo bèrè yẹn sà. Ẹ ṣé. Èmi pẹ̀lú Commander kíní lèmi jẹ́ ní school Methodist school kan náà lájọ ń lọ ní ìdọ̀gọ̀ láti pàdé. So màmá ẹ̀ wọ́n ṣòwò ní ìdọ̀gọ̀ ibẹ̀ láti jọ pàdé ara wa. Ó ń lọ sí òun wà ní bíi bí wọ́n ṣe ń pè class 1A. Wọ́n ṣá wà léèwé wọ́n wà léèwé ń bẹ̀. Àwùjọ wà léèwé but èmi sínú ẹ̀ ní school wọ́n fi mí ṣe class captain nígbà yẹn. So èmi mò ń control àwọn tó ń gbálẹ̀ ní school gbà yẹn. So tí wọ́n bá ti wá gbálẹ̀ tóun ò bá wá so ó di dandan kí n má kẹ́ torí pé òun máa ń lu ìlú ní kiri ó láìkì láti máa lùlù ìyẹn la ṣe pé ní Obey the single and double toy iléèwé láti fún ní Obey yìí Obey the single double kìíní tó ń lò ló máa ń lò àti double tó kìíní yẹn la ṣe pé ní Obey the single and double toy ìyẹn la fi sọ ní Obey the toy. So ń gbà yẹn. Ẹ̀ ń pè wọ́n ló Obey the toy ń gbà yẹn. So ìgbà yẹn ló ti di Obey. Ìgbà tèmi kò ní iléèwé tí mo fi wá sí Abẹ́òkúta kọ́lẹ̀ lọ́nà. mo fi wá sí Abẹ́òkúta. Ìgbà mo kò lọ Abẹ́òkúta ní 1954 mo wá sí Èkó òun sì wà ní kìnnìgbà yẹn. Òun sì wà nílé ńgbà yẹn. Ó wà ní Ìdọ̀gọ̀ Abẹ́òkúta Ìdọ̀gọ̀ ló fi wá òun wá bá mi ní Èkó. Kí ló dé tó wá bá yín ṣé ó ní nǹkan kan tẹ́ tí jọ sọ́ọ̀tì ní àbí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dá ẹgbẹ́ kan lẹ̀. Ìfẹ́lódún Mambo ni wọ́n ń pè ẹgbẹ́ yìí ní Ìdọ̀gọ̀. So ẹgbẹ́ yẹn ò wá exist. Ẹgbẹ́ olórin. Olórin ni Mambo ni. So ó dàbí ẹni pé bíi Rio Lingo bíi bàbá Adéolú Adékínsọ̀yà tó ń ṣeré ìyẹn wọ́n dálẹ̀ ńgbà pọ̀tù ẹgbẹ́ yẹn ò exist. Ó wá bá mi wípé ká mọ bá ṣe máa dá ẹgbẹ́ tí yín lẹ̀ ló fi wá bá mi. Àdúgbò lọ ti wá bá yín lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. Ó wá bá mi ní Buhari Street. Lọ ti wá bá yín gbà yẹn. Nígbà tó wá bá yẹn ṣẹ́yìn tí ń kọrin nígbà tó wá bá yín gbà yẹn ni. Èmi ò tí ì kọrin. Èmi ń ṣiṣẹ́ lọ́dọ̀ Alhaji Ajagbe tó ń ṣe rent and debt collector. Àwọn alájọkọ́ nìyẹn. Rent and theft collector. Ìyẹn wà ní Ladipo Street number 9 Ladipo Street. Ìyẹn ń gbé. So èmi náà ń gbé Buhari gbà yẹn. So òun fi wá bá mi. Ìgbà tó wá bá mi ó sọ wípé bá ṣe máa dá ẹgbẹ́ sílẹ̀. Kò dẹ̀ sí owó láti fi dálẹ̀. But èmi ní sí kì í ṣe bàbá wípé mo ń ṣiṣẹ́ mo ń gbà sára. So mo wá fi ra ìlú ń gbà yẹn. Ẹ̀yin lè ra ló ń gbà yín tẹ́ fi dẹ́gbẹ́lẹ̀. Tá fi dẹ́gbẹ́lẹ̀ tá fi manage.